fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn òde. Bákan náà a sì kó ìpalẹ̀mọ́ ọdún Iléyá. Pọ̀pọ̀ ṣìṣì tí ń lọ káàkiri àdúgbò, kò sí àwọn èèyàn tí ń padà rẹ̀ lọ báyìí. Yóò kọ́ gbogbo wa lọ láṣẹ Elédùmarè. Ọdún ayọ̀ la máa ṣe, ọdún òní sílẹ̀ láṣẹ Elédùmarè. A kì í káàbọ̀ sórí àkọ́tún ètò ìjọba ìtúyìn ní ojúmọ́ aláyọ̀ lórí ìkànnì BGI TV. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wá pé lábala lè pètè yìí pèsè abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó pín sí. Òun náà ló tó wá la máa mú fún yín láàárọ̀ níyẹ. Olúṣọlá ló kọ mi ìnẹ́kọ̀ọ́kọ̀ bàbá mi. Olómi ọgbọ́n àwọn èèyàn ń pè mí ọmọ ara kìíní ní ìmọ̀jú méjì, ọmọ ẹ̀rín sì ni ẹ̀kọ́ kì í sìn yẹn. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín lọ́mọ kókó tó ṣe nínú ìròyìn tó jẹ́ abala àkọ́kọ́ nínú kókó náà ìwé ìròyìn láàárọ̀ níyẹ. Nínú ìwé ìròyìn Daily Trust, ìjà tó wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìjọba ìpínlẹ̀ kò tí ì yanjú báyìí. Ilé ẹjọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́, kódà wọ́n ti wá sí ìdájọ́ gbogbogbò síwájú lórí ẹjọ́ tí wọ́n fi wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn gómìnà wá sí ilé ẹjọ́. Nínú ìwé ìròyìn Platform Times, mo fẹ́ dàbí olówó, ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tó lówó ń dojúkọ o. Aliko Dangote ó ti sọ ìdojúkọ rẹ̀ kó tó di wípé ó rí ilé ìfọpo ilé ètò ṣe sí ìpínlẹ̀ Èkó kó tó di wípé ó lè ṣe. Ìwé ìròyìn Platform Times ló gbé jáde. Ẹ wò ara mi ìrírí túlẹ̀ lẹ́ẹ̀kan náà ó gbà wá lọ́wọ́ bèrèsè. Arábìnrin kan rèé tó jẹ́ alágbàtọ́, òun ni ọwọ́ ti bà ní ìjà lè pé lẹ́yìn àgbà ara ọmọdé ara tòun náà. Ó na ọmọdébìnrin kan ọmọ ọdún 12, ó lu ọmọ yìí títí débi wípé ó mú igi ìdáná ó sì ti bọ ojú ara ọmọdébìnrin yìí. Alágbàtọ́ ló jẹ́ sí ọmọdé yìí. A gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ń gbà báwọn ìwé ìròyìn Platform Times ní àárọ̀ nìyí. NNPCL, iléeṣẹ́ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà, wọ́n mà ti rawọ́ bẹ̀bẹ̀ sí ẹ̀ka tó rí sí ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí wọ́n dákun kọ́ dábọ̀ kí wọ́n wá gbà wọ́n lọ́wọ́ àwọn tí ń jí epo rọ̀bì kó lórílẹ̀‐èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí ó náà ń ṣetán kíni ó náà ń ṣetán láti bẹ̀rẹ̀ sí ní máa kà àwọn tí wọ́n kó owó ìlú jẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìwé ìròyìn New Telegraph ló gbélé jáde. Kí ló dé tó Oyèbánjí tó fi sọ pé òun fẹ́ ṣe lè ṣe nítorí pé ó ti ṣetán àti kú lórí ipò ni ló ṣe fẹ́ tú àṣírí àwọn kan. Nígbà bá wọnú ẹ̀ àmọ́ ọmọ Fálànà sọ̀rọ̀ lórí bá a ṣe ń ṣe àyájọ́ ọdún ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn di June 12. Fálànà níṣẹ́ ló wọ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ńlẹ̀. Ó ní kí ni tó ń dùn wá nínú gan, kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n ti ń ṣàgó mọ́wọ́ wípé a ní nǹkan tá a lè máa dunnú lé lórí báyìí fún ìṣèjọba àwarawa. Kò jẹ́ ká máa dunnú lórí nǹkan kan rárá. Fálànà ló sọ eléyìí. Bákan náà nínú ìwé ìròyìn Vanguard, ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà pé bẹ́ẹ̀ fapá jánu jù bẹ́ẹ̀ lọ, ẹ̀rí bọ́ ṣe náwó náà nìyẹn, bẹ́ẹ̀ fapá jánu jù bẹ́ẹ̀ lọ, ohun tá a lágbára là á sọ fún yín. Ìwé ìròyìn Vanguard ó gbìyànjú jáde láàárọ̀ níyì. Ẹ wá ara mi ìrírí lórí olólùgbò lórí àtẹ́bíbà bá a ṣe ń pariwo wípé ìwà ìjínigbé pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé kó lọ́nlẹ̀ kí a má rí rẹ̀ mọ́. Arákùnrin kan náà tún lè tó jẹ́ ẹni ọdún 27 ló mà ti jí ara rẹ̀ gbé lọ́nà àti gba
owó ìtúsílẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀. ẹ wo ìròyìn àwọn ọ̀rọ̀ yìí náà la máa bá pàdé nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a bá ti lọ sórí pápá tá a dé ẹjá ní ìṣòro rí pápá ká lọ gbọ́ ròyìn nípa ti eré ìdárayá kó tó di pé àwọ̀ pápá ìròyìn lọ á bọ̀. láǹfààní láti máa bọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV àtúndúpẹ́ lọ́wọ́ ọba yálà tí ìbọba aláàánú tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà bí ọdún ṣe ń súnmọ́ wa táwa náà súnmọ́ ọdún wọn ní fẹ́nikẹ́ni ṣe àwátì lásìkò tá a máa ṣe púpọ̀ ṣiṣẹ́ ọdún tọdún tó ń bọ̀ kò ní ṣẹ̀yìn wa láṣẹ ọba mi aláwùrábí. Ó yá ẹ jẹ́ ká fún yín náà ìrìn eré ìdárayá tó ti bá wá sóde bíbá láàárọ̀ yìí lábàrá tá a pè ní láti orí pápá BGI TV. ọdún ní mímì kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run bọ̀ kí ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ṣe ti ṣeré ìdárayá ẹgbìyànjú kẹṣẹ́ kó lè ṣe àgbàrá yín láǹfààní púpọ̀. Ẹ ti mọ bí a ti máa ń ṣe ẹsẹ̀ kòkó láti máa ń dúràbọ̀ yìí lọ sí ilẹ̀ òkèrè. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lásìkò tá a wà yìí àwọn ti ṣetán láti lọ gbé ẹnìkan tó jẹ́ onímọ̀ ẹ̀rọ ìyẹn tí ó lè máa fún wa ní àwọn àmọ̀ràn tó yẹ ká nílò nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ níbi ìpàdé èyí tí ó wáyé lánàá níbi tí a ti rí àwọn ènìyàn gbòógì kódà ààrẹ àjọ NFF yẹn Ibrahim Gusau òun àti àwọn èèyàn mìíràn tó ṣàjẹ́ ọmọ ẹgbẹ́ àjọ NFF ni wọ́n ti ṣe ìpàdé náà. ọwọ́ aṣọ di mímọ̀ pé níbi tí ọ̀rọ̀ ń lọ báyìí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe fi èní kó fọ̀ ládìde kò dùn mọ́ àwọn ní kódà lẹ́yìn ìpàdé náà wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ gbìyànjú kẹ́ foríjì wá gbogbo ohun tó yẹ ká fi múnú yín dùn náà là ń gbéṣe lásìkò yìí. ọ̀ṣà sọ di mímọ̀ pé ẹni tó kàn báyìí technical adviser ni wọ́n fẹ́ lọ gbà gẹ́gẹ́ bí ẹni tí yóò máa ṣe igbákejì fún Ìfìnídì George lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. lórí ọ̀rọ̀ yẹn náà ni ó mú kí Ibrahim Gusau sọ di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lánàá lẹ́yìn ìpàdé wọn pé ọkàn òun balẹ̀ ó sì fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé àápèrègèdè nínú ìsọ̀rí group C ti àwà àmàrí tíkẹ́ẹ̀tì World Cup gbà níbi tí à ń bá ọ̀rọ̀ lọ yìí. ẹ má gbàgbé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ló wà ní ipò karùn-ún nínú ìsọ̀rí group C èyí tí àwà sì ń fi àmì mẹ́rin tọ ikọ̀ agbábọ́ọ̀lù Benin Republic lẹ́yìn àti ikọ̀ agbábọ́ọ̀lù South Africa àtúntọ̀ wọn lẹ́yìn gẹ́gẹ́ bí àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí a gbá ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí. àárín ọ̀sẹ̀ yìí náà ní ọjọ́ ajé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé. eléyìí ló jẹ́ kí Ibrahim Gusau sọ di mímọ̀ pé ẹ má ti sọ ìrètí nù lórí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lásìkò yìí ẹ lọ fi ọkàn balẹ̀. a máa rí pé gbogbo ohun tó yẹ ká ṣe láti pèrègèdè là máa ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi ìdíje Euro 2024 tí yóò máa gbìnàyà lónìí. bàbá dọ́gbọ̀n ọdún bọ̀ wá pọ̀ ọ̀la bàbá dọ́gbọ̀n oṣù ó ń bọ̀ wá sí bẹ́ẹ̀ tún pọ̀ ọ̀la náà ni owó ti wá dé owó ti dé lónìí wọn yóò gbìnàyà ìdíje Euro 2024 gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. tani ó wá ń sọ̀rọ̀ lásìkò yìí ẹni tó jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Portugal ìyẹn Cristiano Ronaldo ó ti sọ di mímọ̀ pé àfojúsùn rẹ̀ òun ni pé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ Portugal wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final níbi ìdíje Euro 2024 gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. ẹ̀dẹ̀ máa gbàgbé pé èyí tí Cristiano Ronaldo fẹ́ kópa ń bẹ̀ ní láti ìsinyìí lọ òun ni pé àkọsílẹ̀ fi hàn wípé ìgbà kẹfà rèé tí Cristiano Ronaldo yóò máa bá orílẹ̀-èdè rẹ̀ Portugal lọ síbi ìdíje Euro gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọdún 2004 ló ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn lọ. báyìí Cristiano Ronaldo fúnra lára rẹ̀ ló ti wá sọ di mímọ̀ pé ẹ wo rírò ní tẹ ìdá ṣíṣe ní ti
Elédùmarè torí wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí á gbìyànjú láti dé ìpele semi-final ni òun fi ọkàn sí níbi tí àwọn yóò gbìnàyà ìdíje Euro 2024 lórúkọ orílẹ̀-èdè Portugal. ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ àwọn Portugal. Kylian Mbappe ló ti ń sọ̀rọ̀ agbábọ́ọ̀lù tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. ó mà ti sọ di mímọ̀ wípé òun gbé oríyìn òun gbóṣùbà káre fún agbábọ́ọ̀lù ọwọ́ yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ìyẹn William Saliba. ẹ̀dẹ̀ má gbàgbé lánàá ní tí ẹlẹ́rìí náà gbóṣùbà káre fún agbábọ́ọ̀lù yìí. Kylian Mbappe ló tuntun wá ń ṣe bẹ́ẹ̀ ló tún mẹ́nuba ọ̀rọ̀ agbábọ́ọ̀lù yìí. ó ní òun gbàgbọ́ wípé yóò máa bẹ̀rẹ̀ gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọn yóò máa gbá níbi ìdíje Euro 2024. ó ti wá sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì ni agbábọ́ọ̀lù yìí jẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní sáà tó kọjá. kódà ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ ìyẹn France nígbà tí àwọn náà bá gbìnàyà ìdíje Euro 2024 gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ pé yóò máa gbìnàyà lónìí. ó sọ di mímọ̀ sí iwájú pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàárín àwọn àti àwọn agbábọ́ọ̀lù tó kù nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France. ó wá sọ di mímọ̀ pé ẹ wò mi ò ní tàn yín William Saliba agbábọ́ọ̀lù ti ṣe iye lọ́wọ́ ẹ̀yìn gangan ni. ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ Kylian Mbappe kí n bọ́ sí ọ̀dọ̀ Erik ten Hag. àti gbà wípé wọ́n ti fi iṣẹ́ rẹ̀ lójú sí pẹ̀lú àdéhùn ọdún méjì báyìí. ṣùgbọ́n ohun tí akọ́nimọ̀ọ́gbà yìí wá fẹ́ ṣe wípé ó tún fẹ́ lọ gbé agbábọ́ọ̀lù kan wá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Ajax ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù wọn ìyẹn Majid de Ligt. òun ni wọ́n fẹ́ lọ gbé wá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich gẹ́gẹ́ bí ìròyìn ti sọ di mímọ̀ láti orílẹ̀-èdè Germany pé Erik ten Hag ló ti ń ṣọwọ́ sí agbábọ́ọ̀lù yìí ìpè lásìkò tí òun fẹ́ tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yìí. agbábọ́ọ̀lù yìí tó bá lè gbòòrò wọlé á ṣèrànlọ́wọ́ fún òun náà. ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ oníkọ̀ agbábọ́ọ̀lù Manchester United náà mo ṣì wà báyìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Man U àti ikọ̀ agbábọ́ọ̀lù Everton ni wọ́n ti gbà láti ṣe bẹ́ẹ̀ láti ṣe okòwò papọ̀ nípa agbábọ́ọ̀lù kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gerard Braithwaite. òun ni orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù yóò ti gbà láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ní gẹ́gẹ́ bí ìròyìn ti sọ di mímọ̀ pé owó táwọn aráàbí yìí ń béèrè fún ìyẹn Everton òun lọ bí mílíọ̀nù 50 euro ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìròyìn tí mo láǹfààní láti mú wá sí etí gbọ̀nyìn láàárọ̀ yìí. ẹ wo ẹ jẹ́ ká wo bí tí ọ̀rọ̀ náà yóò yọrí sí nígbà tí ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù tó bá gbìnàyà lẹ́kùnrẹ́rẹ́. ó yá oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀jẹ̀ fẹ́ bá ajẹ́ láàárọ̀ yìí. a dúpẹ́ lọ́wọ́ ní àjọṣe wò ní bàjẹ́ níbi làwọn òrè mọ̀ fún ti abala takùn ní láti orí pápá BGI TV. títí dìgbà mìíràn ọdún ní mímì kì í ṣe àìmọ̀ fúnlógún àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọn á mọ̀ pé dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. títí dìgbà mìíràn àwa láwọn máa ṣe nǹkan ní ṣe wá ohun ayọ̀ láwọn máa ṣe nǹkan burúkú ní ṣe wá láṣọba mi aláwòrán bí ilé kàbìtì. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdùn ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ jẹ́ mọ̀ kí n káàbọ̀ láti òkè ọ̀hún dá mi lójú pé ẹ jẹ́ gbádùn ìròyìn eré ìdárayá títí òwúrọ̀ òní yìí kẹ́mọ́dé ìnà pinnu ìwé ìròyìn Daily Trust òun náà ni màmá fi ṣíde láàárọ̀ òní yìí lórí ìjẹ́jọ́ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi wá gbogbo àwọn gómìnà tá a ní lórílẹ̀-èdè yìí tó fi wọ́ wọn lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ òun náà ní àná òde òní ìrọ̀jọ́bọ̀ tọ́ọ̀sì níbẹ̀ ni ilé ẹjọ́ òun náà ló ti fi ìdájọ́ rẹ̀ ló fi pamọ́ ló bá sún ìgbẹ́jọ́ òun náà ló sún síwájú ẹni tó jẹ́ adájọ́ Garba Lawal tó níwájú àwọn ìgbìmọ̀
ẹlẹ́ni méje tí wọ́n ṣèdásílẹ̀ ní ilé ẹjọ́ ọ̀hún náà lọ́jọ́bọ̀ Thursday ni wọ́n sọ wípé ìgbẹ́jọ́ ọ̀hún náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́jọ́ lọ́tún àti lọ́sìn tí wọ́n sì sún ìdájọ́ náà síwájú tó sọ pé ní kété tí wọn yóò bá ti fi jókòó àpérò sọ lórí rẹ̀ wọ́n yóò kéde ọjọ́ tí wọn yóò máa ṣe ìdájọ́ tí yóò káàdì ètò ìdájọ́ ìnílẹ̀ lánàá ọjọ́bọ̀ Thursday tí ìdájọ́ ọ̀hún náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbẹ́jọ́ lórí rẹ̀ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń ṣojú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn aṣòfin agbẹjọ́rò àgbà Lateef Fagbemi náà ni ó wọ́ gbogbo àwọn gómìnà náà lọ sí ilé ẹjọ́ nígbà tí ó ń ṣàlàyé fún ilé ẹjọ́ pé kó dábọ̀ kí ó ṣe nǹkan tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fẹ́ kó yọ owó àwọn gómìnà lọ́wọ́ àti máa ní agbára lórí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo onípàápàá jùlọ bí wọ́n ṣe ń pàṣẹ wá fún àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n wà ní abẹ́ wọn àti wípé bí wọ́n kàn ṣe ń déédé tú àwọn ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ ká àwọn ìjọba tó jẹ́ pé wọ́n dìbò yàn wọ́n ni wọ́n á kàn déédé tú wọn ká wọ́n á sì wá fa èèyàn kan ká ni wọ́n wá máa pè ní kíátẹ́kà láì ṣe pé wọ́n kọ́lé tí wọ́n fẹ́ máa gba owó lé ń bẹ̀ èyí náà ni Lateef Fagbemi ló ń sọlẹ̀ fún ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó tún wáá sọ fún ẹ pé ẹ dákun ẹ má gbàgbé o wípé agbára àtàṣẹ tí àwọn gómìnà ń lò lórí àwọn alága ìjọba ìbílẹ̀ yìí lórí ọ̀rọ̀ olówó dé wípé kí wọ́n fi òfin dè wọ́n nítorí pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣetán láti máa san owó sí àpò àwọn ìjọba ìbílẹ̀ lóníṣòṣe láì ṣe pé àwọn gómìnà wọ́n wà láàrin wọn àwọn gómìnà náà kì í ṣe pé wọ́n wá káwọ́ gbénú wọn ń wò gbogbo àwọn tó jẹ́ alámòjútó fún ètò ìdájọ́ ìyẹn Commissioner for Justice láwọn ìpínlẹ̀ gbogbo àwọn náà pawọ́pọ̀ àwọn náà gbé ẹjọ́ ọ̀hún náà ni wọ́n fèsì sí ẹjọ́ ọ̀hún ni wọ́n sọ fún ilé ẹjọ́ wípé ilé ẹjọ́ sà gbogbo ẹjọ́ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé wá láti fi takò wá ẹgbẹ́ ẹ̀jùn nù. ìwé ìròyìn Platform Times náà ló mú mi wọnú eléyìí níbi tí Dangote tóun náà ti ń sọ ìrírí rẹ̀ borí bá ṣe tó òun náà ní ń fọ́ olórí o mo fẹ́ dàbí olówó náà ní ìdojúkọ àti lásìgbò tiẹ̀ lásìkò tí òkùnkùn bá ṣú olówó òun náà ní tiẹ̀ o oníkálukú báyìí náà ló ń gbé tiẹ̀ ìwọ̀n epo níwọ̀n jẹ́ Aliko Dangote ẹni tó jẹ́ ẹni tó ní iléeṣẹ́ Dangote Group of Company jákèjádò àgbáńláyé pátápátá òun ló mà ti sọ ìpèníjà èyí tó rí o lásìkò ìgbà tí wọ́n ń kọ́ iléeṣẹ́ ìfọpo Dangote òní bílíọ̀nù $19 billion eléyìí tí wọ́n ṣe tí wọ́n kọ́ sí ìpínlẹ̀ Èkó ibẹ̀ ló ti sọ wípé ìdojúkọ ńlá òun lòún rí o òun ò mọ̀ wípé àwọn ògbóǹtarìgì tó jẹ́ wípé tí wọ́n ń jí epo rọ̀bì kó lórílẹ̀‐èdè Nàìjíríà òun ò mọ̀ pé wọ́n lágbára tó bẹ̀ ó ní àwọn tí wọ́n wà níbi òògùn olóró la nílò pé wọ́n lágbára wípé àwọn tí wọ́n wà ní epo rọ̀bì bó o bá ọ̀pá bó o bá o bù lẹ́sẹ̀ ni àwọn ò gbọ́ pá débi táwọn ò gbọ́ pò wípé àwọn tún lágbára ju ti àwọn tí ń ṣògùn olóró lọ wípé wọn ò fẹ́ kí òun ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo Dangote yìí bó ti ń ó mọ rárá o wípé ṣùgbọ́n bí ò bá ń ṣe lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run tó fún òun ṣe Dangote òun náà ni ó ń sọ léyìí níbi ìsọ̀rọ̀ yẹ́rìírọ̀ kan tí wọ́n ṣe ní àná yìí ti iléeṣẹ́ Afrexim Bank tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ níbẹ̀ ni Dangote tó ti sọ ìrírí rẹ̀ látàrí àṣeyọrí tó padà ṣe yìí ó ní ẹ tún wò ó lásìkò táwọn bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilé ìfọpo Dangote yìí òun náà ló túbọ̀ sí àsìkò COVID-19 níbi tí ètò ọrọ̀ ajé gbogbo àgbáńláyé tó dorí kodò òun fúnra ara òun tó ẹ̀ ń wò yìí o òun lọ sí ilé ìfowópamọ́ òun lọ yáwó ǹjẹ́ ẹ ti mọ̀ gbọ́ wípé ẹni tó náwó jù lórílẹ̀‐èdè Nàìjíríà ó lọ yáwó nítorí àti ṣe kankan tàbí ìkejì ẹ wo Dangote ti sọ ìrírí tiẹ̀ náà wípé nǹkan ò dùn lọ́bẹ̀ o Elédùmarè òun náà ló ń fún òun náà ṣe láti lè rí nǹkan láti lè rí ṣe. látàrí ibẹ̀ ọ̀rọ̀ tó sì ní ṣe pẹ̀lú epo rọ̀bì òun náà ló máa jẹ́ kí n lọ sílẹ̀ yìí o ṣèbí Dangote sọ ìrírí rẹ̀ lórí àwọn tí wọ́n jẹ́ bàbá àsàlẹ̀ balógun lẹ́yìn àwọn ọ̀bàjẹ́jẹ́ tí wọ́n ń jí epo rọ̀bì kó lórílẹ̀‐èdè wa Nàìjíríà
bí wọ́n ṣe nágbára tó tí wọ́n fi odindi Dangote tí wọ́n fi làkàlàkà ẹ̀ wá gbọ́ iléeṣẹ́ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa Nàìjíríà NNPCL ọ̀gá àgbà wọn ti ké gbàǹjarè síta wípé kí ẹ̀ka ètò ìdájọ́ kó gbà wọ́n o wípé àwọn ò lè dáṣe mọ́ báyìí o ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NNPCL lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Mele Kyari ló mà ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn láti ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí bí àwọn èèyàn ṣe tí wọ́n ṣe ń fọ́ epo rọ̀bì tí wọ́n sì ń jí epo rọ̀bì kó lórílẹ̀‐èdè Nàìjíríà. Kyari ló jẹ́ kílẹ̀ èkó di mímọ̀ nínú àpéjọ kan tí àwọn ẹ̀ka ètò ìdájọ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti lè wo ìgbójú wòye ẹ̀ka tó ní ṣe pẹ̀lú epo pẹtiró àti láti lè ṣe ìdásílẹ̀ àwọn òfin kọ̀ọ̀kan sílẹ̀ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná yìí nílùú Àbújá. Níbẹ̀ náà ni Kyari ti ń sọ níbi àsọyépọ̀ yìí wípé ẹ wo òun tẹ̀ kọ́kọ́ gbóṣùbà kárí fún àwọn àjọ elétò òdìbò àjọ tó ń ṣe ètò ààbò ní orí àwọn ọ̀pá epo tá a ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí nítorí pé wọ́n ń gbìyànjú wọn ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà ṣùgbọ́n kàkà kó rọ̀ lára ẹni tó rọ̀ lára ewé àgbọn kó báyìí lórí o lára ewé àgbọn kò rọ̀ lára rẹ̀ bó ti ń mú ó mọ èyí náà ló fi ń fà á tó fi ń rawọ́ bẹ̀bẹ̀ sí ẹ̀ka ètò ìdájọ́. Ó wá bẹ̀ wọ́n pé ohun tóun fẹ́ gangan ni pé kí wọ́n ṣe ìdásílẹ̀ ilé ẹjọ́ kan tó jẹ́ pé ẹjọ́ kan ṣoṣo tóun ó máa gbọ́ òun náà ni ẹjọ́ tó bá ní ṣe pẹ̀lú jíjí epo rọ̀bì kó lórílẹ̀‐èdè wa Nàìjíríà tàbí fífọ́ ọ̀pá epo. Nínú ìwé ìròyìn New Telegraph mo wọnú ètò òṣèlú lọ báyìí o ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà Abíọ́dún Oyèbánjí ló mà ti sọ wípé òun ṣetán o láti bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ àwọn olóṣèlú gbogbo tí wọ́n wà lẹ́yìn tí wọ́n ń jí àwọn ohun àlùmọ́nì àti ohun tó jẹ́ mùdùnmúdùn ti ìpínlẹ̀ ọ̀hún náà tí wọ́n kó sí inú àpò wọn o. Èyí náà ló sọ wípé ìgbésẹ̀ tóun ó gbé yẹ wípé inú wọn ò ní dùn sí o nítorí ìṣèjọba òun náà ni yóò wẹra rẹ̀ yóò mọ́ kọ̀ọ̀kan. Oyèbánjí ló ti ń ṣèkìlọ̀ fún gbogbo àwọn olóṣèlú tó jẹ́ pé ìwà àjẹbánu òun náà ni wọ́n yàn láàyò wípé bí wọ́n bá kọ̀ láti jẹ́wọ́ láti sọ wípé àwọn òṣèlú eléyìí mọ́ òun ò ní kùnà láti bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ wọn ní gbangba. Gómìnà ìpínlẹ̀ Èkìtì òun náà ló ń ṣiṣọ́ lójú eléyìí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná yìí lásìkò ìgbà tí wọ́n pín àpò ìrẹsì ní 20,000 fún àwọn èèyàn ní ó pín àpò ìrẹsì 20,000 àpò ẹ̀wà 10,000 fún àwọn èèyàn láti lè mú kí ìrọ̀rùn kó dé bá wọn látàrí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà bó ṣe lè kókó mọ́ àwọn èèyàn yìí. Ó sọ nínú rẹ̀ lásìkò ìgbà tí wọ́n pín àwọn ọkọ̀ náà ó ní kódà òun tún ṣetán láti gbé àwọn ilẹ̀ kan kalẹ̀ tí yóò tó 2,000 hectares ilé tí wọn yóò máa fi dáko oroko sọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún náà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún kó tẹ̀síwájú àti láti lè jẹ́ kí oúnjẹ kó pọ̀ lọ́pọ̀ yàtúrú. Ẹni tó jẹ́ alámòjútó fún ètò ọ̀gbìn àti ìdáàbòbò oúnjẹ ní ìpínlẹ̀ ọ̀hún náà Ebenezer Mbolúwadé òun náà ló tún sọ eléyìí wípé 50 àpò ìrẹsì òun náà ni wọ́n ti gbé lọ sí àwọn wọ́ọ̀dù eléyìí tó dín díẹ̀ ní 200 wọ́ọ̀dù ní àwọn ìpínlẹ̀ ọ̀hún náà láti lè pín fún àwọn èèyàn tí ó wà ń bẹ̀. Òun náà ni Oyèbánjí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ṣetán láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe bó ti tọ́ àti bó ti yẹ fún àwọn ará ìlú ọ̀hún ṣùgbọ́n òun ò ní kùnà láti dárúkọ àwọn olóṣèlú tí wọ́n bá ń hùwà àjẹbánu tí wọ́n fẹ́ kí àwọn aráàlú náà kó ní ìlọsíwájú. Fẹ́mi Fálànà rántí olóhùn rántí òun mọ́ bàbí o tọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló kàn òun tóun fẹ́ jẹ lẹ́nu tóun sì fẹ́ mú lókùnkúndùn. Fẹ́mi Fálànà ti ní kí ló ń dùn wá náà gan lórílẹ̀-èdè Nàìjíríà kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n wá ti ń wa agbó sẹ́wọ́ tó fẹ́ wo iye àsìkò tó lò lọ́gbà ẹ̀wọ̀n ni kí ni tá à ń dunnú gangan lórí rẹ̀ fún àyájọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó jẹ́ pé àgbọ́pá àgbọ́po lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹni tó jẹ́ ìkan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè yìí
Fẹ́mi Fálànà ló ti sọ pé bá a ṣe ń sàmì sí àyájọ́ ìṣèjọba àwarawa ní June 12 lọ́dún yìí wípé kò tẹ̀ jẹ́ ká sàmì sí rárá nítorí pé kò sí ìwúrí kan bó ti wù kó mọ̀ nínú rẹ̀. Fálànà ló sọ lé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan nílùú Èkó ní àná òde òní yìí níbẹ̀ ní òwúrọ̀ níyì níbẹ̀ ni ó ti sọ wípé kàkà kó rọ̀ níṣe ló le koko ebi àwọn èèyàn ìlú le gidigidi gan àwa sọ wípé à ń dunnú wípé à ń fò fáyọ̀. Fálànà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ìyà ń jẹ àwọn ènìyàn ní ilẹ̀ yìí gbólóhùn kan so tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ń sọ láti bí 40 ọdún sẹ́yìn òun náà ni wípé ẹ lọ fọkànbalẹ̀. Àwọn fọkànbalẹ̀ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ni à ń fọkànbalẹ̀ nínú òṣì kàn lọ kí wọ́n wá ìyanjú sí nǹkan tí ó dàbí ìpèníjà fún àwọn aráàlú jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n wá ìdojúkọ tí ó ń dojúkọ àwọn aráàlú wípé wọ́n wá ní à ń sàmì sí àyájọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ kí ni nǹkan tí à ń sàmì sí kankan ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tó bá máa fi di June 12 ọdún 2025 ní ọdún tí ó ń bọ̀ yóò kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí wípé ohun gbogbo ó ti wà létòlétò kí wọ́n rí wípé ètò ìjọba àwarawa ó ti ọ̀hún aráàlú wọ́n ti ń jẹ mùdùmùdù rẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti gbà yípadà tó dà wípé kódà kí wọ́n máa kọ̀ mọ́ àwọn ènìyàn kọ́ máa tì wọ́n má tì mọ́lé lásán wípé kí wọ́n máa jẹ́ kí òfin kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Fẹ́mi Fálànà òun náà ni ó sọ eléyìí lòwúrọ̀ níyì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti padà já àwọn òṣìṣẹ́ ìjọba ó ti padà já wọn tán pátápátá báyìí. Ẹ rí i pé mo lè dè fún yín ni kó lè tètè yé wa ó ti padà já wọn tán o. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ òun ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pákú bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ̀nà kan tí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n tẹ̀ mọ́ ohun tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fẹ́ sọ. Àmọ́ báyìí sọ ńlá rí àjẹ́ ni mo ní pẹ́kọ̀rọ̀ àìtéyíká là á fọwọ́ bò bá bá téyíká èèyàn ní fọwọ́ bò òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ló fi ṣe ní àṣálẹ́ ọjọ́rú Wednesday ni Bọ́lá Ahmed Tinubu ló sọ̀rọ̀ jáde ló bá sọ wípé ẹ̀yin ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ohun tágbára wá ká òun náà la ni mo máa tọwọ́ bọ̀ ohun tí ìjọba àpapọ̀ bá mọ̀ pé wọ́n lè ṣe òun ni wọn yóò tọ́ ọ̀bọ̀ tí wọ́n yóò sì gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń sọ̀rọ̀ níbi àpéjọ oúnjẹ àṣálẹ́ eléyìí tí wọ́n jẹ láti sàmì sí ayẹyẹ ọdún ìṣèjọba àwarawa tó pé ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n irú rẹ̀ tá a ti ń ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ṣe ní gbọ̀ngàn tí wọ́n pè ní Old Banquet Hall tó wà ní ilégbèé ààrẹ ìlú Àbújá. Níbẹ̀ ni owó ti sọ ní pátápátá pé ìjọba àpapọ̀ yóò bọ̀wọ́ sí owó tí àwọn bá mọ̀ pé àwọn lè ní agbára rẹ̀. Tá ò bá sì gbàgbé nínú ìjíròrò tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NS àti TUC ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹgbẹ́ àwọn tó ń ṣojú iléeṣẹ́ aládàáni ní ilẹ̀ wa òun náà ni wọ́n ti fẹnu kò pé ìjọba àpapọ̀ yóò fi ẹgbẹ̀rún méjì kún 100 ẹgbẹ̀rún tí yóò fi jẹ ẹgbẹ̀rún méjìléní 100 ẹgbẹ̀rún yẹn 62,000 naira. Ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC táwọn sọ wípé àwọn ò gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín ní ẹgbẹ̀rún mẹ́fà mọ́ pé àwọn ti já wálẹ̀ sí 250,000 yẹn 250,000 iye tí àwọn fẹ́ pẹ̀lú. Àmọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti já àwọn tó báyìí ó ti sọ fún ẹgbẹ́ ń dágbára wa bá káwọn òun là á ṣe àníṣe ju agbára wa lọ. Ẹ wo àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ mú ìdí náà ni ó ṣì ní kàyéfì tó sì bani nínú jẹ́ púpọ̀. Ẹ wá wo eléyìí bá a ṣe ń pariwo pé ìwà ìjínigbé ó pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà k'Ẹlẹ́dùmarè kó bá wa káàdì ẹ̀lẹ̀ eléyìí fúnra ara rẹ̀ ló tún jí ara rẹ̀ gbé o. ọmọ ilé ẹ̀kọ́ kan tó jẹ́ pé ó kúrò ní ilé ẹ̀kọ́ secondary school tí ó kàwé tán tí orúkọ rẹ̀ jẹ́ Rúùtù Lífínọ́ọ̀sì òun náà ni wọ́n ti rọ́wọ́ tó látàrí wípé ó sọ wípé wọ́n jí òun gbé tó sì jẹ́ pé irọ́ ni ó jí ara rẹ̀ gbé. Ìṣẹ̀lẹ̀ òun náà ni ó fojú wọn gbàgbàgbà báyìí lánàá òde òníye wípé ọmọdébìnrin yìí ni ó fẹ́ fi ọgbọ́n ìlòmọ̀kọ́rẹ́ gba owó lọ́wọ́ ìyá rẹ̀ tó tún jẹ́ opó ní ìyá rẹ̀ yìí tó jẹ́ wípé iṣẹ́ tí ìyá rẹ̀ ń ṣe iṣẹ́ onídìrí ó ń sì ní ìyá rẹ̀ ń ṣe. Rúùtù ni wọ́n sọ pé ó jẹ́ ẹni ọdún 27 years ni wọ́n mú ní òpópónà
ní òpópónà kan níbi tí ní ilé kan níbi tó ti ń gbé pẹ̀lú olólùfẹ́ rẹ̀ yẹn ọ̀rẹ́kùnrin rẹ̀ Isaac Gabriel. Nígbà tí ó gbé pẹ̀lú Isaac Gabriel yìí ibẹ̀ ni ó ti mú ọgbọ́n àlùmọ̀kọ́rọ̀ ìlú náà wá tó sì sọ fún Isaac yìí pé ń dákun mo fẹ́ sọ báyìí mo fẹ́ ṣe báyìí ẹ jẹ́ ká jọ mọ̀ ṣe papọ̀ ká lè fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ̀ yìí gba owó ní ọwọ́ ìyá òun àtòun àti Isaac yìí òun náà ni wọ́n rọwọ́ tó àwọn ọlọ́pàá ẹ̀ka ti zone 2 ilé tó wà ní Oníkan ní ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n rọwọ́ tó wọn. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti agbègbè ọ̀hún náà SP Ayuba Umaru òun ni ó ṣàlàyé eléyìí wípé ìròyìn ọ̀hún náà ni ó dé ọwọ́ àwọn kó tó di wípé ọwọ́ bá rúùtù yé eléyìí tí ó gbé pẹ̀lú olólùfẹ́ rẹ̀ tó jẹ́ boyfriend rẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ti ń wá rúùtù ni wọ́n fi tó àwọn ọlọ́pàá létí tí wọ́n sì ti ń wá pẹ̀lú àwòrán rẹ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n dé pẹ̀lú ọ̀dọ́mọkùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Isaac Gabriel yìí. Ní báyìí ọwọ́ ọlọ́pàá ti bá àwọn méjèèjì ní fún ìwà burúkú èdè tí wọ́n wù yìí. Ìpínlẹ̀ Ògùn lélẹ̀ ti ṣẹlẹ̀ àràmì ìrírí òun lélẹ̀ yìí o. Alágbàtọ́ kan nítorí ọmọ tí ń gbé ní ilé rẹ̀ ó jalè owó tí ò tẹ̀ tó ẹgbẹ̀rún kan náírà 650,000 naira lọ́nà jí o wípé ó tún jẹ́ àwọn tíì àti àwọn nǹkan ẹlẹ́rìndòdò táwọn ọmọdé máa mú pẹ̀lú bisikí. Fún ìdí èyí ó lù ú lálùbami lílù òtó ó bá mú igi ìdáná ló bá ti bọ ojú ara ọmọdébìnrin yìí ẹni ọdún márùndínlọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Tèmítọ́pẹ́ Adétọ́jú. Òun náà ni wọ́n ní pé orúkọ alágbàtọ́ yìí tí ọmọdébìnrin sì jẹ́ ọmọdún 12. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní agbègbè iléeṣẹ́ ààbò ní Ọ̀bádàoko ní ìpínlẹ̀ Ògùn níbi tí alágbàtọ́ yìí níbi tí ó ń gbé. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣírí padà wá tú o wípé alágbàtọ́ yìí ó ti máa ń fi ìyà jẹ ọmọ yìí gidigidi gan. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí o ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2024 níbi kan bíi aago 11 òwúrọ̀ lẹ́yìn ìgbà tí ìròyìn náà tó dé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ọ̀bádàoko. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún náà ní ìròyìn náà dé etí ẹ̀ kó tó di pé wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá àgbà yẹn iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Eléwéran. Lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀ náà ni wọ́n rọ́wọ́ tó arábìnrin yìí tí wọ́n sì mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó ti ń ṣẹ́jú pàkópàkó. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì mú ọmọ ọdún 12 láàyè lọ sí ilé ìtọ́jú àwọn ọmọ kéékèèké láti lè ṣe ìtọ́jú ara rẹ̀. Níbẹ̀ tí wọ́n ti ń ṣètọ́jú ọmọ yìí náà ni wọ́n ti padà wá rí wípé ọmọ yìí ojú rẹ̀ ó ti rí ohun tí ò jẹ́ kí àgbàlagbà míì orí ní ọjọ́ ayé rẹ̀. Elédùmarè yóò ṣàánú wa àní bí ọmọ wa sílẹ̀ fẹ́lòmíì tọ́ Ọlọ́run yóò sì ṣàánú gbogbo aláṣẹ́dúró. A nílò jù báyìí lọ fún ti ètò Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì yìí fún ti òwúrọ̀ níyìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Má ṣe kú òpin ó gbé ọ̀sẹ̀ yìí náà ni ọdún Iléyá ti wọlé dé tán fún wa níwọ̀nba ọjọ́ àti wákàtí tó kù tá a fi ṣe ọdún Iléyá yìí. Àníṣọdún nínú ẹkún àníṣọdún nínú ọ̀fọ̀ àti nínú ìbànújẹ́ láṣẹ́dúró. Ayọ̀ báyìí pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún láfiṣọdún láṣẹ Elédùmarè títí ìgbà tá a jù máa fi pàdé láyọ̀ la fi pàdé. Olúṣọlá Olùmẹ́gbọ́n ló ń kí wa wípé Báríkà Ìsàlà. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV we are the pace setters.
Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.